Sunday Igboho, you don't dey misbehave. You still asking for Yoruba nation when na Akonji be the name of your president Tinubu. Which Yoruba nation you dey ask for again? Which Yoruba nation? Sunday Igboho, we all supported you that time. But right now, there, Melao, you must calm down. Tinubu is trying his best. And they still allow you, they ignore you, they allow you to come and bury your mom in peace. We don't need that in Yoruba land. Fulani, Hausa, Igbo, we are all one. Nobody fit separate us. And you see your second, Kanu, in the prison. They never release am up till now. So now honor and privilege you get when you come Nigeria, when nobody harass you. Now, what you are asking for, Yoruba nation, is not possible, except you want Igboho nation. Right now, Nigeria is moving forward, and we are fixing all our problems. Let us fix them in peace. Fulani can live in anywhere they want. They are part of us. They are our brothers. So stop it and stop causing confusion. You see how me don't make statements. If I were you, I will get one-way ticket, sharp, and run to UK and go and take asylum. Because if they catch you, go and ask Issac. Mo kiwa. Mo kiwa. Báwo ni o? Ṣé dáadáa lẹ́wà o? Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Èyí dára kòwé. Ko. Òun ni mò ń jẹ́. Brother mi Isaac Fayose mẹ́kàn yọ̀ fún yín pọ̀ bọ́ ti fún yín. Kó àṣeṣe nìkan náà. Ó ṣe sọ̀rọ̀ ṣe yán. Wọ́n bú yín o. Isaac Fayose. Ẹ jọ̀ọ́, Isaac Fayose, kí ló ń ṣẹlẹ̀? Ṣé confusion ti setting nínú Fayose family ni? Ẹ má gbé mi kọlù èèyàn tí ò yẹ kẹ́ gbé mi kọlù. Torí bàbá Òṣòkò wọ́n ti ṣe ọmọlúàbí. Bàbá Fayose fúnra lára wọn. Wọ́n ṣe ọmọlúàbí, àgbà ni wọ́n. Ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà yé wọn nínú níta. Wọ́n ti bọ́ síta, wọ́n ti sọ ohun tó yẹ kí wọ́n sọ. Gẹ́gẹ́ bí ìkan lára àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, Mr. Isaac Fayose. Ó dẹ̀ pé wrong side lẹ ti jí níjọ́ tẹ́ ṣe fídíò yìí. Ó dẹ̀ pé òkè Àbújá lọ́lẹ̀ ń gbé. Ó dàbẹ̀ ni wípé wọ́n ṣe gbé ọmọ bòròró kan fún yín. Àbí ìgbà tẹ́ máa wá ṣe tẹ́ lọ tẹ́ bọ̀. Tẹ́ gòkè àràfà tẹ́ sọ̀kalẹ̀. The next thing, ẹ wá sọ̀rọ̀ bẹ́ni tẹ́nu ẹ̀ ń yọ̀ tó ń jẹlá. Ṣé tẹ́ bá ti record video, ẹ̀yin kì í replay ẹ̀ kẹ́ play again and again kẹ́ list sí bóyá ilé kẹ́ tó release àbí kẹ́ má tó release. Sunday Igboho, àṣejì ẹ ti pẹ̀jì. You still asking for Yoruba nation. Nígbà tó jẹ́ pákànjì, òun ló wà ń bẹ. Ẹgbẹ́ nu yín lọ sẹ́gbẹ́ wọ́lọ́wọ́lọ́ wábí. Ìgbà tó jẹ́ ẹ ti ẹ̀dúró náà. Isaac Fayose ṣó ò níṣẹ́ ni? Ṣó ò níṣẹ́ àbí? Ẹ jẹ́ ń lo ẹ, kò tí ì fàjà. Isaac Fayose ṣẹ́ ẹ̀ níṣẹ́ ni? Mo ń béèrè ní ìbéèrè òfàjà o. Torí mo rí wípé even nínú àwọn fracas orí Facebook wọ́n ti fìgbà kan yín kò lórí. Ṣé rí Yorùbá nation tẹ́lẹ̀ ń yí ọwọ́ BRT yín bọ̀ yẹn? Tí n bá gbá yín mú. Tí n bá gbá yín mú Isaac Fayose, kí n bá kan lúkọ látàrí. Kémi méjì ti sọ, kẹ yóò yé yín dáadáa. Adó ìlọlú ló ní kọ́bẹ̀ olìlò mọ́nà. Kí n bá kan lúkọ látàrí. Orí àtàyín, ọrùn àwọ̀ ẹ̀. Ọlọ́run. Káì ṣe yín kì í ṣe mọ́nàmọ́ná lórí social media kì í bójú rẹ̀ jẹ́ lẹ́kìtì. Ẹ̀sùn kan gbẹnu sí. Kí ni gbogbo yàmàyàmà tẹ́sọ̀ ẹ̀? Ó yá, wá dúró kí fún ẹ lésìn. Sunday Igboho, you don't dey misbehave. You still. Lákọ̀ọ́kọ́ náà, kóró gbá lẹ́nu yín kó padà sẹ́nu yín. Bọ̀dá Isaac Fayose kó padà kóró gbá lẹ́nu yín sà.
Sunday Igboho he don't misbehave wo bóyá ń bá Sunday bó ṣe ń bá Igboho sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ọmọ abẹ́ ẹnu ẹ̀ kí ló tẹ̀ máa ń ṣẹ̀yìn guys wọ̀nyí tẹ́kọ̀ọ́ máa ń ṣe rádaràda lórí social media tó bá dé wá fún yín tó ń sìn tó bá ṣe ti yín tán ara máa ń rọ̀ yín ṣùgbọ́n tó bá wá fún yín ní èsì nǹkan tẹ́ ẹ bá ṣe ó jẹ́ má lọ bẹ̀ ó máa bú ẹ ó máa sọ̀rọ̀ sí ẹ ọ̀rọ̀ burúkú tẹ̀yìn sọ síta ìyẹn sọ kó fi run mú báyìí kó fi sétí ṣé ọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnẹ tante Igboho yìí dáńdé misbehave. Can you say that to your own child? Can you? And I can bet it with you pé bẹ́ẹ̀ bá fẹ́ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ you talk to them with respect. Ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ o ó ju Igboho lọ o ṣé bá mọ èjì ẹ ó ju Igboho lọ náà èwo ni Sunday Igboho ti misbehave nǹkan máa ṣe o ẹjọ́ yín kọ́ wọ́n ní tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kéékèèké máa ń gorí ẹni ni mo rò pé òun yẹn yí ẹ Isaac. Still asking for Yoruba nation when na Akanji be the name of your president Tinubu. Which Yoruba nation you dey ask for again? Which Yoruba nation? Sunday Igboho, we all supported you that time, but right now dẹ́ẹ̀dẹ́ mẹ́làó. Tí ò bá ti dẹ́ẹ̀dẹ́ mẹ́làó ó ṣe wá dẹ́ fún un. Tó bá ti lọ sókè tẹ stroll lọ sókè tẹ stroll lọ sódò left right center tẹ rí pé orí social media dá fún yẹn rí nǹkan kan Yorùbá nation náà ni Igboho yìí ṣe Sunday Agumo òwò ọ̀pẹ lọ́lọ́run ṣe ọmọ Adéyẹmọ ọ̀pẹ igi ọ̀pẹ ṣé mọ̀ pé kò sí àṣàdànù ní ara igi ọ̀pẹ kò sí ni láti ran orí mo ní láti ran látòkè ẹ̀ désàlẹ̀ igi ọ̀pẹ owó ní ọmọ Adéyẹmọ Agumo òwò gbogbo yín tẹ́ bá ti ṣáná nílọ tí kọ́tẹ́ǹtì sọnù the next thing ìbò ìgbé ọmọ sọgbé owó ẹni pé yín lẹ́ ń bọ́ rádaràda jẹ́ fún ẹ lésì ọ̀rọ̀ ẹ oní Yorùbá nation wo ni Chief Sunday ọmọ Adéyẹmọ ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ń béèrè fún nígbà tó jẹ́ pé Àkànjí ọmọ olódòdẹ ló wà bẹ́ẹ̀ as president àlẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ponú ìfun yín tẹ lọ ìfun yín gẹ̀m láròjinlẹ̀ ohun tẹ́ bá ń jẹ lọ́wọ́lọ́wọ́ nìkan lẹ mọ̀ ara nǹkan tó bá ayé ilẹ̀ Yorùbá jẹ́ dè nílé lẹ́ni nìyẹn ohun tẹ́ bá ń jẹ lọ́wọ́ tẹ́ bá ti rí nǹkan kan kékeré báyìí tán fi tọ́ yín lẹ́nu wò wàláì ìrọ̀lẹ́ kọ́mọ̀ tí sọ pé alẹ́ àbọ́jọ́ ọ̀la kò padà kàn yín ó dìgbà tẹ́ bá ti tẹ́ jẹ lọ́wọ́ yẹn rò pé títí láíláí ibi ò ní pa yín mọ́ ẹ bá ti wá jẹ tátẹ́gùn kékeré fẹ́ sí báyìí tẹ́bi wá pa yín ẹ wá kẹ́yìn sókè torí mi ò mọ ìtumọ̀ nǹkan tí wọ́n náà ń béèrè tó lóhun advice Àkànjí olódòdẹ bàbá Tinubu ló wà níbẹ̀ kí ló dé táwa ń pariwo Yorùbá nation kí ló dé tí Chief Sunday Adéyẹmọ ask for Yorùbá nation torí wípé ọlọ́pọlọ kúkúrú ni ẹ́ níyín Isaac Fayose ọpọlọ ẹ ṣọ́ọ̀tì gan ni tí ọpọlọ ẹ ò bá ṣọ́ọ̀tì tó tún máínọ́ọ̀sì ó ní máa bí wá ní irú question yẹn ìwọ ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnmúsókè ní gbèsè gangan o ìwọ ló sọ̀rọ̀ o ìwọ ló tanná wọ́rọ̀ láti wá fún ẹ o Dára lórúkọ tèmi ọmọ Èkìtì ní mísẹ̀ yá lótìtọ́ ni bàbá Tinubu wà ń bẹ̀ ìwọ gan fúnra lára ẹ tó bá fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ tó ò fẹ́ ṣe àbòsí tí ó wà tó ti wà nínú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá bí bàbá Tinubu ṣe become president ńbẹ̀ kò ṣe yan àwa Yorùbá nation àwọn náà kó ipa ara wọn gbogbo ibi tó yẹ kán dé gbogbo ibi tó yẹ kán block and everything ṣùgbọ́n ipa tí Yorùbá nation kó wípé wọ́n become the ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí kì í ṣe kéré mí Isaac Fayose mo mọ̀ wípé ẹ má tètè gbàgbé ọ̀rọ̀ ṣùgbọ́n àwa kan wà tó jẹ́ pa máa pàkíyèsí yín sí àrùn yín létí ó ti gbàgbé ní during the campaign bàbá Tinubu ní ìgbà tí lè ń pò yìí abó gbàgbé ni ó sí nínú ayé wípé Lawan òun ni ṣé òun kọ́ ni Senate president nígbà Buhari òun ni wọ́n fẹ́ gbé kinní fún Lawan òun náà fẹ́ kó become president tí àwọn northern throw support sí lẹ́yìn àwa Yorùbá nation la ṣiṣẹ́ yẹn tá tẹ̀pa ìgbà tí wọ́n tó di 10 minutes àbó ó mọ géèmù tó ń lọ ni kí ló ń ṣe ọkàn wà lábújá ṣá ó kàn mọ̀jú pé kó gbé kinní kó tán kinní kọkàn wíra dára ọ̀rẹ́ pé bọ̀dá mi tẹ́ bá ti mú kinní yẹn ẹ má máa mú kẹ́ tó wá ṣe fídíò mi láìkẹ́ ẹ kọ́kọ́ ṣe fídíò kẹ́ tó lọ mú torí rándanrandan lẹ máa wí lọ́pọ̀lọpọ̀ ìgbà
àìmọye advice wèrè náà tẹ́ ti fún wọn lórí ọ̀rọ̀ dọ́là tẹ́ni kan lọ máa kó dọ́là àwọn private people nínú àkáǹtì àwọn Emefiole gbogbo wọn tí wọ́n kówó ò ní kán lọbẹ̀ kán gbé wọn kán sísì gbogbo property gbogbo àwọn tó kówó tó kó billion trillion ó fẹ́ tí ara ẹ gbọ́ both in local and foreign currency tó ń kó owó Nàìjíríà ó ní kí bàbá Tinubu máa bọ̀ kí wọ́n wá máa kó kán lọ sí àkáǹtì gbogbo private people tí wọ́n ṣe business jẹ́jẹ́lì tí wọ́n legit business kán lọ máa sísì dọ́là àkáǹtì wọn ó rí pé ó wà òkè ó wẹ́ẹ̀lì rárá ó gbádùn gbádùn bí mo ṣe ń ṣàlàyé yẹn lọ Lawan ní gbogbo northern fẹ́ throw support fún ní ìgbà tí ariwo Yorùbá nation pé àṣà wọn lórí social media ni wọ́n ní Indomie tó fi kerosene ṣe aráàlú ò ní sun ẹ̀ ní gbádùn á jẹ́ kí wọ́n sùn kí wọ́n wò. ṣó o ti gbàgbé jẹ́ sáré gbé edébé Isaac ní ọjọ́ tí bàbá lọ sí Ogun State ní during the campaign ìjọ yẹn ni bàbá sọ pé àti èyí of Ogun State náà eléyìí of Ogun State bàbá mi Dàpọ̀ Abíọ́dún ẹ̀ka sọ́sà ṣe dáadáa lẹ́wà ẹ̀kúṣẹ́ ní bàbá Tinubu nígbà tí ilẹ̀ gbóná lálálálá tí gbogbo géèmù ń lọ wọ́n ìjọ yẹn ni wọ́n fún wọn ní eléyìí of Ogun State tí bàbá sọ pé gbogbo wọn táwọn méèdì pátápátá gbogbo wọn náà ṣe bákan sí wọn nǹkan kí léde tí bàbá pè lọ́jọ́ yẹn ìjọ yẹn náà ni statement yẹn padà lọ sórí Google kó lọ wò máa rán ẹ padà sílé ló ń ṣe ẹ́. bàbá ní Buhari ó ti gbàgbé ni èmi ló kàn ó ti gbàgbé pé ó ṣèkíní olùlẹ̀ ibo lóore pé slang yẹn ti jáde mo ní kí n pe àkíyèsí ẹ̀sẹ̀ torí ó dẹ̀ pé bọ̀dá Isaac ẹni short memory sa. bàbá ní ó ṣèkíní olùlẹ̀ ó ṣèkejì olùlẹ̀ ó ṣèkẹta ó sunkún lórí social media làwọn wá pé ọ̀gbẹ́ni wá bí kí ló ń ṣe ẹ́ àwọn làwọn wà lára àwọn náà wà lára àwọn tó wà Nàìjíríà wọ́n lè ṣe kó débẹ̀ yẹn bàbá Tinubu sì wọ́n fún ní support ó become president for good 8 years 8 years yẹn ni bàbá Tinubu tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi defend ìjọba òfò àtàdánù Tinubu tí gbogbo yín yàtà lónìí tẹ́ tó wá sunkún lórí social media ìpè kò ṣe bàbá Tinubu ló kọ̀ sí aship ìjọba tó kọjá ni bọ́ bàbá Tinubu ò ever jẹ́ ká rí àyè ká kó fún dáadáa torí bàbá ó ń tẹ̀ wá mọ́lẹ̀ níṣe ni wọ́n block wa left right center nísìnyí báyìí àwọn náà wá ń jìyà good 8 years ni bàbá Tinubu tó fi defend ìjọba òfò àtàdánù Buhari ṣùgbọ́n bàbá Tinubu débẹ̀ lẹ́ni wọn ò tí ì lo ọdún kan àwọn nọ́dánà wọn ò máa lè retaliate wàláhì àwọn ganan wá gbógun tì wọ́n kódà wọ́n sọ débi pé kí wọ́n lọ pa ìyàwó wọn Rẹ̀mí Tinubu ọgbọ́nyàn àbó ọgbọ́nyàn mi tí rí kó wá sórí social media kó wá complain má wùwà bí ọmọ àlè o Isaac ẹ má wùwà bí ọmọ àlè ẹ ti fẹ́ máa wù ú ṣé ìkan lára àwọn ọmọ àlè ni yín ni mo sì mọ̀ pé kì í ṣe ọmọ àlè ṣùgbọ́n kìíní yẹn máa ń bọ́ sí wrong side lọ́dọ̀ yẹn ni ní ìgbà tí bàbá wá sọ tó continue wípé ó ṣèkíní olùlẹ̀ ó ṣèkejì ìkẹta ó ń sunkún làwọn wá promise ẹ̀ pé wá àwọn á ṣe ṣùgbọ́n o ní láti promise àwọn wípé Yorùbá báwo ni wọ́n ṣe pé lọ́jọ́ yẹn ẹ̀yin tẹ́ ṣe rántí ẹ bá mi kọ́ síbi comment section kẹ́ jẹ́ Isaac kẹ́ gbá ọ̀rọ̀ sí etí Isaac kẹ́ tí ẹ fà ìyá dànù àwa ni bàbá Tinubu fi threaten wọn yes na we Yorùbá nation movement a ṣe bẹbẹ gan ni a ṣe bẹbẹ a dẹ̀ ṣì ń ṣe bẹbẹ Isaac a ṣe bẹbẹ ní ìgbà tó di 10 minutes tí wọ́n fẹ́ ṣe governorship election tí àwọn ọmọ Yíbò gbógun tì wọ́n ní Lagos State ṣebí àtiwọ́ torí mo rí iṣẹ́ tíwọ́ náà ṣe àjọ ṣiṣẹ́ yẹn ni nàá àjọ dìde Yorùbá nation dìde tí wọ́n pé irọ́ ayé ìyá yín máa bàjẹ́ ni báwo lẹ ṣe máa wá látòdìdí yìí sì tẹ́fẹ́ wá máa claim ilẹ̀ nílẹ̀ Yorùbá kí ló fẹ́ fa orí burúkú wọ́kàfà ìwọ yẹn ló wá bọ́ síta you supported them that time but nísìnyí bàbá Tinubu ló wà ń bẹ̀ kí ló dé tó pe Yorùbá nation Isaac kò yé ẹni etí ò sì yẹ máa láyé ẹ tó bá rò wípé ìwọ nìkan ló rò pé onílàákàyè tó mọ̀ èmi ò mọ yan bú lọ títí ọ̀rọ̀ lèmi máa sọ wọn kó tó bá ti ọ̀rọ̀ yẹn ògidì ọ̀rọ̀ diluted ni á wá dùn yẹn ẹ máa níṣe náà bú yín ẹ mọ èébú yàtọ̀ sí pé kí wọ́n sọ̀rọ̀ èmi kì í búyàn ọ̀rọ̀ ni mo máa ń sọ. Isaac kó o lè mọ iṣẹ́ takuntakun tí Yorùbá nation movement àti Ìgbòho tí wọ́n gbé dání nílẹ̀ Yorùbá tó kọjá rádaràda tá ẹ bá fẹ́ ṣọ̀tẹ̀ ní kẹ́ lọ kú
ẹ ṣọ́ra yín ẹ jẹ́ kó rí yín pé Isaac jẹ́ kí yé ní brain jẹ́ kí sáré gbé ẹ trabayé kọ́rọ̀ lè yí ẹ̀dá kí máì tí jẹ́ ń débẹ̀ jẹ́ ń play kó forí jálé agbọ́n débẹ̀ kí n lè fún ẹ lẹ́sìn yẹn dáadáa. Sunday Igboho, you don dey misbehave. Ó padà sí You still asking for Yoruba nation when na Akanji be the name of your president Tinubu. Which Yoruba nation you dey ask for again? Which Yoruba nation? Sunday Igboho, we all supported you that time, but right now. Yoruba nation tá ṣe ń béèrè fún láti ìgbà yẹn náà la ṣì dúró lé lórí a ti sọ fún yín ọ̀rọ̀ kì í wọ̀ yín létí nítorí pé ọpọlọ yín ti yòrò tí ó bá jẹ́ bẹ́ẹ̀ a ti sọ fún yín wípé bàbá Tinubu gbogbo yín ṣe bẹ́ẹ̀ ni wípé wọ́n máa wà ń bẹ̀ forever kí ló ṣe yín tẹ́ ẹ ponú tẹ́ ẹ gbé tẹ́ ẹ ponú tẹ́ ẹ tún gbé mú kí ló dé tọ́rọ̀ kì í yé yín tó dìgbà tó yí nǹkan bá kàn yín gangan ẹ̀yin ọmọ Yorùbá kẹsẹ̀ wá máa sákiri kẹ wá kéyín sókè ara ẹ̀ náà ni ebi ń pa yín ìgbà táwa sọ fún yín kẹ má dìbò ẹni rọnẹ ebi ń pa yín ẹ má jẹ sọ yìí tó kù o torí ìsìnlẹ̀ máa níṣe ni èèyàn ò fi fún yín. What do you mean by Yorùbá nation wo ni wọ́n tún béèrè? What do you mean by that? Ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí àwọn nọ́dánà tó bẹ̀rẹ̀ wèrè ní February tó kọjá oṣù tó kọjá ẹ̀ ṣe bí ó sí nínú ayé ni ibo ló wà brother mi Isaac ibo lẹ wà ní ìgbà tí àwọn nọ́dánà da àwọn boys àwọn ọmọ wọn tó dá sí gbòòrò níbo ló wà nígbà tí gbogbo nọ́dánà ó yẹ left right center ìyẹn wọ́n máa yọ Tinubu ní òun ló bà Nàìjíríà jẹ́ ibo ló wà nígbà tí wọ́n lọ sí Channel TV Arise everywhere Punch tí wọ́n grant interview tí wọ́n ní ìjọba Tinubu lára wọ́n sọ títí ibo ló wà nígbà tí Sultan of Sokoto tó ń sọ wípé tó ń rán màmá Rẹ̀mí Tinubu sí ọkọ wọn ṣé Sultan of Sokoto rán Aisha sí Buhari ní ìgbà ayé wọn tó wà ń bẹ̀ tí Aisha lọ fi tó lọ tẹ̀dó sí Dubai ọkọ ẹ̀yìn rúùlù Nàìjíríà first lady lọ ń gbé ní Dubai ibo ló wà kí ló dé tí Sultan tí wọn ò ránṣẹ́ sí nígbà náà ipò ń bójú wọn jẹ́ àná sọmọdàtì ibo ló wà nígbà tí Sultan of Sokoto sọ wípé aship tó wà lẹ̀ kó lọ sọ fún ọkọ tó ń rán Mrs Rẹ̀mí sí ọkọ wọn pé kí wọ́n lọ sọ fún wọn kọ́ lọ sọ fún bàbá Tinubu ebi ń paráàlú nǹkan kan ìgbàkàwọ́ kan tá àwọn ọ̀dẹ̀rẹ́ o àwọn ti mú àwọn yúùtù wọn mọ́lẹ̀ ibi tọ́rọ̀ dé dúró yìí àwọn máa ti yúùtù wọn síta kí ló dé tí àwọn northern elders and leaders tí wọn ò ti àwọn yúùtù òfò àtàdánù síta ṣùgbọ́n wọ́n lè tì wọ́n síta kí wọ́n pa Deborah. What is wrong with you Fayose àtẹ̀yìn ọmọ ìran Yorùbá ṣé wọ́n fi ṣẹ́yìn ni mo ní ṣé wọ́n fi ṣẹ́yìn ni gbogbo yín ẹ bring it on nílẹ̀ Yorùbá ẹ jẹ páànù ìyà ṣe rí ọpọlọ gbogbo yín tó ti yí sẹ́yìn yẹn àbáyín straighten ẹ think like a normal woman being tẹ́ bá ti wà nípò kan tẹ́yìn ró ń jẹjẹ ẹ kí ẹ bìkítà fọmọ aláìní ọmọ tálíkà ni wá a ò lé níyàn alọ́jẹ̀ lọ́rùn àṣẹ lọ́lọ́run we are going to fight it to the end. It is about us. It is about our life today, tomorrow, and next generation to come. Daughter ti gbọ́ rí Isaac Fayose wípé the journey of 1,000 miles begins with a stop. Ṣé ọmọ iye ọdún tí ọ̀rọ̀ Yorùbá nation tó ti ń pa látàyè bàbá wó lọ́wọ́ tẹ́ ẹ̀ jẹ́ kó gbé rí ṣe rí this time around ohun tó bá máa gbà la máa fún ẹ tí ìmọ̀ kọ́kọ́ ẹ ti wọ̀ jọ̀gbọ̀n kìkìdá ẹ̀yìn alábòsí àtọ̀lọ̀ tẹ̀ àárín ilẹ̀ Yorùbá. Ní ìgbà tí gbogbo nọ́dánà fún okùn mọ́ bàbá Tinubu lọ́rùn ní February àti ìyàwó wọn àti gbogbo tí àwọn ọmọ wọn bọ́ síta ṣebí àwọn màmá Fọláṣadé àti Ṣèyí Tinubu ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ kiri orí social media now. Yorùbá nation ló dìde Ìgbòho tó wọ́n sọ̀rọ̀ sí Yorùbá nation ariwo Yorùbá nation òun ló pa tí gbogbo ẹ fi wọlé ṣin ẹjọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà láyàláyé. Kí ni Ìgbòho wọ Nàìjíríà fún? Wípé wọ́n fẹ́ lọ bẹ́rí òkú màmá wọn tí Ìgbòho wọlé báyìí tó gbé sí fídíò tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ṣó ara ẹ̀ ó sọ̀rọ̀ bí ọmọ ọkọ ọ̀rọ̀ yẹn jáde ó tún jáde bí ejò láàárín ọjọ́ mẹ́ta ẹ tún gbọ́ kí nọ́dánà kan ṣe èrè kó bọ́ síta kó wá sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n kówó fún tán gbé dìde tí àwọn ọmọ ẹlùpí àwọn ọmọ àlè wèrè àwọn òbí wà ní àǹkó tó sọ̀rọ̀ ẹ̀ di nuisance sórí social media kò síbi tí òbí wà ti sọ̀rọ̀ ẹ̀ di òkú tí ò rọrùn wọ̀ gbogbo bí ló ń lọ káàkiri láyé ẹ̀mí ìrírú ẹ̀rí ṣé wọ́n ní president ní ṣé nǹkan mi ti ṣe yín ni
tí nǹkan bá ṣẹlẹ̀ bí kí president gan tó gbọ́ ó ti sáré débẹ̀ wọ́n ti lọ́bẹ̀ kẹ́lẹ́ tó ṣẹlẹ̀ Aisha ti bọ́ sí kinní kan ti tó sí kinní kan kí ló ń ṣe gbogbo yín tẹ̀ ń ṣe iná dáradára kiri ìgboro òbí lọ wáṣẹ́ lọ́jọ́ kó lé kó yé kó sí sùn sínú sáǹsì kiri pẹ̀lú ọ̀rọ̀ òfò tó ń sọ kiri ilẹ̀. Ìgbòho dé táìdé báyìí ó sọ̀rọ̀ jáde ní ààfin Onígbòho gbogbo wèrè táwọn nọ́dá náà ń dá ṣe Ìgbòho lòun ti dé wà máa flush gbogbo àwọn bòròró ni Yorùbá nation lẹ́lẹ́lẹ́ ní kẹ́kẹ́ pam rere máwọn àǹtí òro lẹ́nu gbogbo àwọn máa lè tọ́kún tó yàtọ̀ fún àwọn original tẹ́bi ń pa lóòótọ́ àwọn ìyá lọ́jà àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ṣubú lọ́jà for real ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n darapọ̀ tó jẹ́ pé iṣẹ́ LP àti PDP ni wọ́n ṣe náà lọ ṣiṣẹ́ ẹ̀ Yorùbá nation ló ṣiṣẹ́ náà ibo ni gbogbo èèyàn mọ àlè olórí burúkú tẹ gbowó lọ́wọ́ bàbá Tinubu tó kówó fún ibo ni gbogbo ìyálàyà yín wà kò ṣèjẹ òfò lẹ́ńjà lórí social media àwọn tó gbowó tó tún campaign fún bàbá Tinubu wọ́n tún wà lára àwọn tó tún gbógun tì wọ́n Yorùbá nation àwa kàn sọ fún bàbá ni wípé we want you ìgbà tó tún bá wa sọ̀rọ̀ àwa la dìde tá fi ṣe everything tá pariwo tí gbogbo ariwo yẹn fi lọ́lẹ̀ ṣé kìí ṣe ìgbà òkú ìyá Ìgbòho ariwo ebi pa wọ́n fẹ́ kú tán dára wọn síta tán ṣe bí wèrè ńbẹ ṣé ìgbà yẹn kọ́ ni gbogbo ẹ̀ lọlẹ̀ ṣé anybody kàn gbọ́ pé èèyàn kan pariwo ebi ń pa wọ́n mọ́ ṣé nọ́dá náà gan kàn dẹ̀ rántí gbà tí wọ́n gbọ́ tí Ìgbòho tó fohùn lẹ̀ fún yálàyà ìpọ̀nrí pọ́n gbá ọmọ bòròró tí ò ní ìran tó fẹ́ máa halẹ̀ mọ́ ìran tèmi nígbà tó fohùn lẹ̀ fún yálàyà wọn ṣé wọ́n súnkì má wùwọ̀ ọmọ àlè náà téèyàn bá ṣe nǹkan ẹ̀ tí ẹ̀ máa yìn ẹ má máa ṣe gbogbo nǹkan lẹ máa fi máa ṣọ̀tẹ̀ torí àǹfààní ti yín ìwọ ọmọ sọ tó kó bàbá ìwọ ló wá ọ̀rọ̀ àwa dẹ̀ máa fún ẹ no share. Melao, you must calm down. Tinubu is trying his best and they still allow you, they ignore you, they allow you to come and bury your mom in peace. Shut up your mouth, brother Isaac. Gbé ẹnu gbọ̀ngbọ̀n ẹsẹ̀ gbẹ́ brother Isaac ẹ wà okay ẹ wà alright ẹ wà okay rárá. Dádì mi ò ṣoko ẹ bá má yìí sọ̀rọ̀ kẹ má jẹ́ kó jẹ́ kata sí yín torí ìwà ọmọkọ lẹ́yìn wù kí ló ṣẹlẹ̀ ṣé èdè àìyedè ti wà nù Fayose family ni ẹ lọ sort family problem o kẹ tó bọ́ síta wá ṣe fídíò. Yan bẹ́ẹ̀ wọ́n ṣe kinní kan tẹ́lẹ̀ wá sí màmá ẹ̀ ọ̀dẹ̀ máa gbọ́rọ̀ burúkú tó ń wí lẹ́nu. Come and bury your mom in peace. We don't need that in Yoruba land. We need it. Àsìkò igan ló máa gbóná. Bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá Tinubu. Iṣẹ́ tí Yoruba nation tó ṣe fún wọn support tó ẹ jẹ́ kó rí gbogbo yín pé ẹ̀yàn lọ́tẹ̀ ọmọ àlè ilẹ̀ Yoruba nation has come to stay kò sí babalaku babala anybody tó lè stop movement yẹn. Yes, it is called movement. Fulani, Hausa, Igbo, we are all one. Nobody will separate us. And you see your second, Kanu, in the prison. Shut up, Oponu. Shut up. Titi, Aita, Ipe, Eke, tepiet them. Eko, na your fault. Ẹ wo ẹ̀yin tẹ́ ń jiyàn gbé ní north ńbẹ̀ ẹ̀yin ọmọ bòròrò ẹ wá kí ló ń ṣe yín owó wà lọ́wọ́ ẹ bàbá òṣòkò wà ńbẹ̀ na money dey handy ifu gram brekete Abuja ló ń gbé ẹgbẹ́ fa nǹkan ṣe dádì òṣòkò mo ní ká ẹgbẹ́ o Isaac tó ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ ṣebẹ́ ti rí picture àti video ẹgbẹ́ ẹ kidnap ẹ kó lọ fojú winá kó mọ nǹkan tá à ń sọ ẹgbẹ́ tẹ bá dẹ̀ ti gbé bá mi fi máàkì sára ẹ tẹ bá fẹ́ dá padà ẹ má pa o ẹ kàn fún ní máàkì kó máa fi rántí ayérayé nǹkan tó ń jẹ́ bòròrò jínigbé nílẹ̀ Yorùbá ṣé ẹ rí àwọn ọmọ àlè àárín wa ìgbà míì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọkọ ló máa hùwà ọmọ àlè ẹ dẹ̀ máa ń dójú ti ra yín ni àwa kọ́ lẹ dójú ti ibo ni Isaac Fayose wà ẹjọ́ nítorí Ọlọ́run nígbà tí àwọn bòròrò yabọ̀ Èkìtì ọmọ Èkìtì ni o bòròrò láyé mi ọmọ Èkìtì ni o Isaac Fayose àbúrò bàbá Fayose ni o àbúrò bàbá Òṣòkò ex-governor Èkìtì lẹ́ẹ̀mejì Èkìtì ní last month last month àbí January ni wọ́n pa ọba méjì ò tí kan escape o tán lọ pa kan ní Kwara o tán ń gbé wọn káàkiri o Adó Èkìtì ni wọ́n ti kidnap àwọn ọmọ student o
tí wọ́n pa driver ò tán dáná sun and so on and so forth o tán gba ransom kò sí nǹkan tán gbà tán o ọmọ Èkìtì lèèyàn tó ń sọ̀rọ̀ yìí ẹgbàá mi ẹ̀rà mi kalẹ̀ o tó ní àwọn Fúlàní bòròrò àti wípé gan pàápàá wá ń bí Isaac Fayose brother mi ó dẹ̀ pé ẹ̀ understand nǹkan tá à ń sọ understand jẹ́ kí ṣàlàyé kékeré fún ẹ mo dẹ̀ ti máa ń sọ kí ní ìláìmọye ìgbà wípé ọ̀pọ̀lọpọ̀ tá jẹ́ campaigner a ní láti educate àwọn èèyàn even educated people tó jẹ́ ọmọ Yorùbá we need to still educate them and tell them what Yoruba Nation movement is all about. Ọ̀pọ̀lọpọ̀ wọn kò yé wọn. And that is the reason why tí mo ṣe ń béèrè, tí mo ṣe ń sọ every now and then that we need people that can really educate people in this movement tó jẹ́ media. Kò ṣe lè tó jẹ́ wípé tí nǹkan ìjà kan bá ti ṣẹlẹ̀ kékeré, ìjà all the no. That is not the movement. Ẹ̀kan tí kan ìbídà bí nìsọdẹ pé kíní kan ó bá ti ṣẹlẹ̀ tẹ́ bá ti fẹ́ ni jẹ lẹ́ẹ̀kan ó ti tó we move on simple. Ṣé ti rí wípé Yorùbá nation tá à ń pè fún kò yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣùgbọ́n tó bá torí pé tó bá jẹ́ wọn Isaac wà learned now. He's an educated person but illiterate wọn ló fẹ́ jẹ́. Kì í ṣe torí Fúlàní ń kidnap àbí wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé àbí wọ́n ń pa àwọn èèyàn la ṣe ń béèrè fún Yorùbá nation my dear. Fúlàní ń jẹ́ àwọn èèyàn wa gbé wọ́n ń pa wọ́n lé wọn lóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ò fẹ́ rí wọn mọ́ nílẹ̀ Yorùbá àbí ò gbọ́ lọ́dún náà nígbà tí gbé ò sọ pé tó bá nílé ìgbà wa gbé ní àlàáfíà ọmọ Yorùbá mélòó ló gbọ́ ní nọ́ọ̀tì tó ń gbé ní nọ́ọ̀tì tó ń lọ jíyàn gbé bẹ́ẹ̀ àbí tó pa wọ́n tó ní wọ́n lára. No now why tó ṣe máa jẹ́ wípé àwa náà máa wá pa. They have their plan. Why? So Mr. Isaac Fayose no me sick Mr. Isaac Fayose kì í ṣe nítorí Fúlàní tó ń pa àwọn èèyàn tó ń jíyàn gbé òun la ṣe ń pariwo Yorùbá nation. À ń pariwo Yorùbá nation torí pé a rí wípé kò sí future mọ́ for one Nigeria. Tribalism ó ti pín everybody. Oníkálùkù ń jà fún tribe ẹ̀ ni. Kò dẹ̀ sí orílẹ̀-èdè tó bá ti wà bẹ́ẹ̀ tó lè ní progress láyé else tí ò sì ṣe sí àṣeyọrí because each tribe tó bá ti débẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan sí sàkání wọn fún tribe wọn gbogbo nǹkan tó bá ń bẹ̀ wọ́n fẹ́ kó òun làwa náà ṣe sọ fún bàbá Tinubu Buhari tó kúrò ń bẹ̀ bàbá Tinubu gbogbo owó tó wà ń bẹ̀ ẹ̀yin náà ṣebí ẹ̀yin àtàwọn èèyàn yín ti pariwo síta pé ẹ ò bá nǹkan kan àwa dẹ̀ ti sọ fún yín gbà yẹn ẹ believe àbí Yorùbá nation sọ fún yín ṣùgbọ́n ẹ̀yin náà ti wá confirm ẹ̀ pé ẹ ò bá nǹkan kan bẹ̀ all well and good. Gbogbo wàhálà tẹ́ wá ń ṣe káàkiri Isaac Fayose jọ nítorí Ọlọ́run ṣé wọ́n sọ fún yín wípé bàbá Tinubu tó bá jẹ́ kó lo 4 years tó tún lo another 4 years tó mọ́ 8 years ṣé ó kọjá 8 years tí wọ́n lè lò ń bẹ̀ after tó bá lo 8 years tó bá kúrò nọ́dánà ló tún máa bọ́ síbẹ̀ gbogbo effort tí bàbá Tinubu sá sókè tó sá sódò tó ń sọ wípé bàbá Tinubu is working àwọn ò sọ wípé kó má working wasted effort ni. Tó bá ń fẹ́ effort tó máa jáde tá lọ kọrin kése tá rọmọdọ́ wọn tá máa jọlẹ̀ nínú ayé ní anywhere. Èyí tó yẹ kó máa sọ fún bàbá Tinubu wípé bí Buhari ṣe tó kó gbogbo owó tó fi favor àwọn èèyàn tí ò sí nǹkan kan tó for good 8 years tó fi lùtù Nàìjíríà run tó fi lùtù ẹgbẹ́ torí wọ́n mọ̀ wípé another person tó ń bọ̀ kò ń ṣe northerner ló máa jẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbìyànjú ṣebí wọ́n ti bọ́ síta tó sọ wọ́n ní àwọn youth wọ́n promise àwọn youth Arewa bọ́ síta pé àwọn leaders and elders wọ́n disappoint wọn because wọ́n promise wọn pé another northerner náà máa gbé síbẹ̀ tó máa jẹ́ mùsùlùmí tá máa bá ìjọba yẹn lọ níbi tí Buhari bàdé but ìgbà tó di 10 minutes wọ́n yí mọ́ wọn lọ́wọ́ kó lè má mọ̀ ìwọ lọ́rọ̀ òye ó kàn lè wà l'Abuja kó wà Nàìjíríà you know nothing kó máa roam about the street lórí social media Instagram ó máa ṣe rán dandan Mr. Isaac Fayose ò níṣẹ́ ni. Are you responsible at all? Torí tó bá responsible ni tó níṣẹ́ gidi. Ibo ló ti rí àyè? Mi ìrẹ́yàn kan tó jí tó lọ síbi iṣẹ́ àbí tó lọ síbi business tó máa rí àyè gbóra dáradára. Nígbà tó ṣe pé wọ́n advertise lórí social media. Ọkùnrin for that matter. Wàá máa release video every now and then. Wàá máa rojọ́ òfò àtàdánù. Go and look for work. Go and look for work. Lọ wá ṣe. Yé bojú wájé Èkìtì Ìṣọ̀lẹ̀. Mọ̀mọ́ ṣe rán dandan lórí social media.
tí bàbá Tinubu tó bá lo 4 years tán tó bá wá lo another 4 years making 8 years ló bá tán ọdún wo ló mọ̀ tó máa kan Yorùbá again ọdún wo ló mọ̀ tó tún máa kan Yorùbá again àti wípé wò kéko wọlẹ̀ ẹ̀yin náà dà tó kàn tẹ́ ní agbára yẹn tẹ́ sán lórí tẹ́ gùdù tẹ́ wà rádíkà tó máa kàn yẹn nígbà yẹn ẹ̀yin ń dà bàbá Tinubu ti pa gbogbo wọn mọ́lẹ̀ èyí tó ń lé dànù èyí tó gbá wọlẹ̀ bí àrà ń gbá wọlẹ̀ èyí tó ń mú láyé tó wà láyé bí aláìsí ó wà ń bẹ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹ má ṣọ́ ara ẹ má jẹ́ kí n gé bàbá Tinubu jẹ ìgé ni. They never release her up till now. So now honor and privilege you get when you come Nigeria when nobody harass you. Now, what you are asking for, Yoruba nation, is not possible. Except you want Igboho nation. Right now, Nigeria is moving forward and we are... I sick Fayose. You sick Fayose. Oh, wow, okay, brother, me, wow, all right, normal. Only Nigeria is moving forward. Ibo forward ever, backward never. Ni. Ibo le move de jare. Ye bi npa won ye. Ṣé níbi tí bàbá ti fẹ́ lọ sí kíní lẹ́nu ọjọ́ mẹ́ta tán sọ pé kán má wá tán fẹ́ disgrace wọn. Ṣé Nigeria tó move forward tí bàbá ton market káàkiri tí kò sí country kankan ní diaspora tó gbà lọ́wọ́ wọn. Nigeria is not marketable. Ibo le move lọ. Ojú kan tẹ́ wà tẹ́lẹ̀ ṣe lẹ fi reverse ge. Kò sepo mo ní epo ẹ ní sùúrù. You see kí Fayose ó wà okay ó dẹ̀ pé kíní yẹn ó fà kọjá bó ṣe dose tó máa ń fà tẹ́lẹ̀ ló dá gbogbo kíní system ẹ̀rú ńgbà tó wá ṣe fídíò torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó wà okay. Nigeria move forward lẹ́nu tiẹ̀. Iṣẹ́ ni bàbá Tinubu náà gbé sílẹ̀ fún wọn kó lọ ṣe. Ọlọ́run má jẹ́ kẹ́ ṣiṣẹ́ kú bàbá Tinubu. Gbogbo iṣẹ́ tẹ̀dẹ̀ ń ṣe yìí nọ́dánà lẹ́ ń prepare sílẹ̀ fún. Ṣé bẹ́ẹ̀ máa ń rò pé ẹgbọ́n ni ẹ waste energy yín bẹ́ẹ̀ gbogbo ẹ̀wọ̀n wèrè tẹ́ kó ti rọbí rú àwọn ilé. Ẹ move forward. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ the whole of Nigeria wọ́n ní blackout ni. Ẹ sì move forward. Ẹ lè níná. Ẹ sọ orílẹ̀-èdè yẹn ẹ má ti wá sí international community ní Africa tí wọ́n sunkún iná bíi titi yín. Power grid ó máa fọ́ọ̀lù ṣeré Nàìjíríà ni kò sí nǹkan ẹyọ kan tẹ́ ẹ rí ẹ̀yin move forward. Ó yá you sick Fayose brother mi ó yá bá mi mention ẹyọ kan péré. Ẹ̀yin tèmi ẹ máa bá mi fún ní comment bí mo ṣe ṣàlàyé yẹn lọ. Ẹ bá mi rán sílé ọmọ àtiró ni. Bá mi dárúkọ nǹkan ẹyọ kan tí Nàìjíríà ti ṣe láṣeyọrí tó lè sọ wípé a ṣe nǹkan báyìí we are proud of it. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní epo tẹ́ ẹ̀ ń wa epo tẹ́ ẹ̀ ń wa kùsà ó mọye tó ń ta price of fuel fún yín Nàìjíríà. Ló ti yẹ pé kò ń pẹ́ yín ti mọ̀ yín dáadáa pé ẹran ìyá wà lára yín kò sí ní tẹ́ bá ti pariwo 2 weeks ara yín ẹ máa adjust ni. Ẹ wá sọkún pé gbogbo nǹkan wọn dọ́là bàjẹ́ sára forwardness yín náà nìyẹn ni dọ́là bàjẹ́ àbí wọ̀ yìí náà kọ́ ló sọ nígbà tí kò sí dọ́là tó sọ wípé kí bàbá Tinubu kó lọ sí private account àti private business people kíní kán lọ máa kó tán bá ní domiciliary account kán lọ máa kó dọ́là wọn kán lọ máa kó foreign currency tó wà ńbẹ̀ ó wà okay brother mi ẹ wà alright. Ẹ kàn máa dédé sọ̀rọ̀ ọ̀rọ̀ òfowó lẹ́ ń sọ kiri ilẹ̀ ó lè má. You sick Fayose wàláì tó bá fẹ́ ṣe fídíò jókòó ara ẹ kó ṣe fídíò ẹ kó ṣe bó ṣe wù ẹ́ àbí kò tí ì yẹ má gbé ẹnu ẹ gbọ̀ngbọ̀ yẹn o má gbé wá má ṣe ṣùtì ètè o kékeré ni Bukky Jesse ṣe fún ẹ lọ́jọ́ kìíní ẹ brọ́dà mi má gbé wá sínú Yorùbá nation orí máa ta ẹ́ gan ni o ó máa fọrùn rọ́ o ó máa ṣe kí ni ó máa fọrùn rọ́ o. We are fixing all our problems. Let us fix them in peace. Fulani can live in anywhere they want. They are part of us. They are our brothers. So stop it and stop causing confusion. You see how me don't make statements. If I were you, I would get one-way ticket, sharp, and run to UK and go and take asylum. Because if they catch you, go and ask. Bẹ́ẹ̀ni orí burúkú la ọmọ àlè ọmọ àtiró. If I like it, I will run sharp. Màá lọ sí asylum kọ́. Ó mọ̀rú pálí tó wà lọ́wọ́ òṣà. Àwọn
security torí tó tẹ̀lé wa international security tó tẹ̀lé wa yẹn ó kàn rò wípé èèyàn á gbé asylum dání àbí á kàn gbé pálí ìjẹ̀kúrẹ́dì visa á gbé dání wọ́n á wá torí ẹ̀ kan wá fún kò lè yé yín ọ̀run ti ṣiṣẹ́ ọmọ Adéyẹmọ kọjá ibi tẹ́ ẹ̀ ẹ̀spẹ́ẹ̀tì irú pálí wo lẹ rò pé ó wà lọ́wọ́ ẹ̀ kó má ṣe Nàìjíríà kò lè yé wọn ó yá bàbá mi kọ́ kò lè yé wọn àní yóò yé yín lọ́la òkété yín ti bórù Ìgbòho ti lọ́mọ yín lọ́wọ́ ẹ máa sunkún òfò kò síbi tó máa Adéyẹmọ fẹ́ lọ lórí ilẹ̀ àgbáńlá yí ọmọ ìjọba ní kò yé yín asylum wo orí burúkú wo kó tó di pé lọ bọ́ọ̀sì ilé Ìgbòho gan kò jà asylum ṣé ò gbọ́ pé ó níyàwó ń bí ó láwọn ọmọ ń bí wọ́n ní german p dìdìrìn ní ẹ kò yí ẹ àní educated illiterate ní bọ̀bọ̀ Issac Fayose kò yí ẹ o so èèyàn sick asylum náà wá gbé àwọn international kìíní kó wá guide wọn ṣèbò gbé fídíò ọ̀hún ẹ̀rí àyà yín já iṣẹ́ ta ti tó pa ṣebí Ìgbòho ọ̀tá ẹni èpòdò ọ̀yà lọ́ọ́ ni lójú ọ̀nì ni ó gbọ́ Issac ó gbọ́ nígbà tí Ìgbòho fúnra lára wọn fẹnu ara wọn sọ wípé kí ni àwa làwa já wọn sí bàbá ńlá kíní lélẹ̀ ó yá ẹ gbà bí ẹ ṣe bí ẹ lọ bí ó yá ẹ níṣó nothing do you bá mi wọ́n dẹ̀ tẹ̀lé straight ó dẹ̀ wọlé gángan confam ariwo kọ́ ni music mo lè jóbìnrin àtẹ̀yìntàn mi kì í múùfù pẹ̀lú àwọn wèrè everything is not about money in life here kó mọ ibi tó ń gbé kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kó mọ right ẹ kó mọ what to do and so many other things òun lọ̀rọ̀ ilé ayé mo ní láti wá pariwo anything ọmọ Adéyẹmọ wọ́n gbé láti ibi tó wà báyìí ọ̀run kàn gbé wọn ni ó kàn catapult wọn sókè ni Fayose ó ti lẹ́ẹ̀tì kẹ́gọ́ ni o asylum Ìgbòho gba asylum tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn á jẹ́ asylum tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o kì í rí tó ń lọ UK ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó lọ bọ́ọ̀sì ilé wọn ni tó ń lọ Amẹ́ríkà lọ gbogbo everywhere ṣé o wá tó rí gbà yẹn nǹkan kékeré visa ni bàbá ń gbà visa o bàbá ò wá gba visa mọ́ nísìn so sẹ́ni anywhere tí bàbá bá fẹ́ lọ lẹ́yìn kó pè mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì bí báyìí ni mò ń lọ lásìkò báyìí ọmọ ó ń gbé pálí gan jù sílẹ̀ báyìí wọ́n á bẹ wetin dey work una ẹgbó tí òṣà ń sọ wípé àwọn ìdí àta fún wọn pé okay ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n ń jọlẹ̀ burúkú kò sínkì sétí ẹ̀ ìwọ́n sọ̀rọ̀ ẹ̀ tó yẹ kó sákúrò kó sá lọ sí UK àbí Issac Fayose ìwọ náà wà lára àwọn tá ẹ̀ ń kárí irú mọ́ nígbà tí bàbá lọ tọ́ní stopover ní UK wọ́n lọ rí àwọn kan bàbá tó ti wà ń bí yóò wà lára àwọn tá ẹ̀ ń gbariwo kiri pé wọ́n ti mú wọn mọ́lẹ̀ ní UK kí ló dé tó ṣe jẹ́ pé èrò ibi ló máa ń wà lọ́kàn yín kò dẹ̀ ní bá mi yẹ gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ń bínú ayé Adéyẹmọ ó lè ní gbogbo yín ṣó wá fẹ́ gbọ́ Issac Fayose ariwo Yorùbá nation yẹn a ṣe máa pa mo láwa la ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta yìí mo ní Ìgbòho ọmọ Adéyẹmọ tẹ́ ní kó sá kúrò tẹ́rù ń ba gbogbo yín ó ti di kọranjọ́gbọ́n sí yín lọ́rùn òun ni ohun tí ẹ ò lè ṣe nígbà tí nọ́dánà ní last month tó gbógun ti Tinubu àti ìjọba wọn tí ẹ̀yin nílẹ̀ Yorùbá tí gbogbo yín náà fọ́ síta ebi fẹ́ pa yín kú ní kí lọ́mọ Adéyẹmọ gbórí wọlé dé gbogbo yín tẹ wá sunkún ẹ bẹ̀bẹ̀ ó bẹ̀bẹ̀ wá sí yẹ ó bẹ̀bẹ̀ wá sí yẹ ó bẹ̀bẹ̀ oní tí gbogbo ẹ̀yin ọmọ àlè ń kọ́ kiri nílẹ̀ Yorùbá nìyẹn gbogbo yín tẹ wá sunkún ṣe ló bẹ̀bẹ̀ wá sí yẹ ṣèbọ́dẹ̀ ti sì yẹ kó máa lọ nígbà tí wọ́n fún Tinubu lọ́rùn táwọn ọmọ wọn méjèèjì àti Rẹ̀mí Tinubu màmá Tinubu tí wọ́n lọ káàkiri tó ń tọrọ àforíjì tó ń bẹ̀bẹ̀ kiri kí wọ́n ní patient fọ́kọ wọn àti bàbá wọn everything máa wà okay ibo ni wọ́n wà ipa wo ló kó gbogbo yín pátápátá ibo ni yálà ya gbogbo yín wà ìgbẹ́nilé yálà ya yín kò sẹ́nibọ̀dì tó mọ̀ nǹkan tó yẹ kó ṣe ẹ ò lè bọ́ síta kẹ́ defend bàbá yẹn àbí anything Ìgbòho ló dá ṣiṣẹ́ yẹn àti Yorùbá nation wákà ìyá gbogbo yín. Ipe Ìgbòho lọ bọ́ sí time ìgbà tí Ìgbòho fẹ́ wá sí màmá pẹ̀lú Yorùbá nation ariwo wa kẹ́kẹ́ parẹ́rẹ́ mọ́ná dáná lẹ́nu gbogbo àwọn tó pariwo ní south gan àtàwọn ọmọ Yíbò tó ń fi yín pa àbó Fayose Issac Fayose ò rí bá ọmọ Yíbò ṣe ń fi yín pa
kọ́ má protest o, kọ́ má ṣe kinní kan o, yo àwọn ò ṣe o, àwọn ò ṣe gbá kan o, wọ́n tún ń háwó, wọ́n fi yín ṣe yẹ̀yẹ́. Àwa Yorùbá nation làwa dìde wípé you know what, àwa ò support, a ò ṣe protest, a gbógun ti ìjọba Tinubu. Bẹ́ẹ̀ lásán bàbá Professor Banji Akíntóyè, ọmọ Èkìtì, ọmọ Adó ni, wọ́n wúwo ọmọ àlè Issac. From day one ni bàbá ti sọ wípé Yorùbá nation movement àgbógun ti ìjọba Tinubu, àdẹ gbógun ti ọmọ àtìrò ni ẹ́. Ó ti ń wúwo ọmọ àlè bẹ́ẹ̀, ọmọ alára ọmọ kan ló jẹ́. Ibo ni gbogbo yín wà? Ṣebí inú yín dùn ni? Ṣó rẹjọ́rò ni? Rádaràda gbogbo yín káwọ́rọ̀ ẹ tilẹ̀kùn, ẹ fẹ́ wo ẹ̀sìn Tinubu. Bó ṣe ń fún lọ́rùn ní nọ́ọ̀tì tí south náà tí wọ́n pawọ́pọ̀ tí gbogbo ẹ̀ ń lọ lálálálá, gbogbo yín tilẹ̀kùn ẹ sún sẹ́yìn, ẹ̀ ń rẹ́rìn-ín. Kí ni ọmọdé yẹ mọ́ gbórí wọlé fún tó sọ̀rọ̀ lásán? Ìyálà yẹ anybody. Àwa gọ́dẹ̀ wò pé àkìtì ẹni wèrè gan níbi tá a bá dé yìí, àwa ò protest. Yorùbá nation ò protest against bàbá Tinubu àti ìjọba wọn. A protest, but Yorùbá nation àwa dúró lé lórí. It is called movement. A ò protest. Ṣó rí bí protest yẹn ṣe lọ? Àti ìgbà yẹn, lẹ́yìn protest yẹn, ṣé wọ́n short, ṣé wọ́n call it off? Láti ìgbà yẹn, ó tún rí ariwo wèrè kankan, yálà láti north àbí láti south, ebi ń pa wọ́n, kíní kan, ó tún rí kí northern kan halẹ̀ mọ́ wọn ni. Ṣẹ́yìn lẹ ṣe ni yan lẹ́ni tí ju gbogbo. Ṣẹ́yìn lẹ ṣe ọmọdé yẹmọ tí wọ́n wọnú sí wọ́yọ̀wọ̀yọ̀ yẹn, tó bó ṣe wà yẹn, tó bá fẹ́ travel wá gba visa ni, ọmọdé yẹmọ ò ní ìdá ti lọ sí embassy kankan fún visa. Ibi tí Ọlọ́run kedele ni nìyẹn. Ó fi ọ̀rọ̀ ayé, ó fi ṣókùnkù sí ayé yín torí ẹ̀yin alábòsí ọlọ̀tẹ̀ ọmọ àlè bí ti yín. Wá wo brother. No, má tẹ̀ tí jẹ́ fi hàn ẹ́, máa fi hàn ẹ́ dáadáa sí. Ṣé o ti gbàgbé nígbà tí bàbá Fayose Òṣoko mọ́lẹ̀ brother tiẹ̀ tó bọ́ síta tó ń sọ ní Channel TV wípé Igboho, àwọn need Igboho, wọ́n ní láti pè wálé, they need him. Ibo ló wà nígbà tí wọ́n pe security summit ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn lọ́ba gbogbo ọba ilẹ̀ Yorùbá pé síbẹ̀ tí wọ́n lọ́mọ àwọn, wọ́n need àwọn tó máa protect àwọn nílẹ̀ Yorùbá. Ìwọ wá sọ pé Fúlàní ọmọ ìyá ni yín. Ìgbà tó ti ń gbé náà tí tó ti mú kùnú, ó ti yí ẹ lọ́pọlọ, ó ti mú kùnú jù. Má wùwà bí màálù o, díẹ̀ ló kù tó máa wo nǹkan tí bàbá Fayose ṣe. Whatever you have said, it's not ignorable in the circumstance that we have found ourselves. It can now be used positively to make peace. Rather than condemn him, ask him to go, they should arrest him and put him behind bars. That's not the story now. But a situation we have found ourselves calls for everyone to come to round table and appeal to their people. Sunday Igboho might not be the best of persons, but the fact remains, when crisis, when they come from the lower cadre people in the society, and they're the ones that can talk to their people. The big men stay in their house, send people out to go and resolve it. My appeal is that Sunday Igboho, no matter how stupid or how you perceived him, he must be brought and be used positively in the resolution of this crisis. So that's my view. Ṣó ti gbọ́ nǹkan tí bàbá Òṣoko sọ? Ẹ jọ̀ọ́, kí ló wá fa confusion láàrin ẹ̀gbọ́n àtàbúrò àti inú family Fayose? Kí ló fa confusion? Kí ló ṣe yín? Ẹ lọ sort family problem yín o. Daddy yín Òṣoko bàbá náà jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Lára àwọn product tá fi ń yangàn ni. Daddy mi Òṣoko, ẹ má bínú o. Bọ̀dá Issac Fayose ó ló gbé mi kọlù yín o. Ẹ má bínú, mo kàn ní láti ṣàlàyé ẹ̀ ni. Ẹ méjì jàre lẹ ti ṣe governor l'Ekiti state. Ṣé factory omi lẹ ṣe sílẹ̀ síbẹ̀ ni? Bàbá Òṣoko. Ẹjọ́ ẹ̀yin kọ́ o, àbúrò yín ni ẹ̀wọ̀n ni. Ẹ méjì tẹ́ ti ṣe gómìnà ní Èkìtì, factory tẹ́ fi sílẹ̀ síbẹ̀ dà fún ordinary pure water. Àbí ẹ fẹ́ sọ wípé Èkìtì ò dry tó, ó dàbẹ́ ní pé ẹ̀sìn nínú ayé, Èkìtì wà lẹ́yìn òde ayé, ó dry bàjẹ́.
àgàgà kẹ́ wá máa drive lọ́sàn ẹ kàn máa rí àgùntàn ewúrẹ́ títì lọ́sàn gogo wọ́n sùn sáàrin títì everywhere dead ẹ máa drive lọ gbogbo bẹ́ẹ̀ eléyìí ìgbà míì tí bá lọ sílé tí mò ń lọ sí Èkìtì lásán tí bá drive gbà mí ẹ̀rù á máa bà mí ni gbogbo títì gbogbo ilé tó wà káàkiri everywhere lọ́sàn gogo wọ́n ti pa kò sí yàn kò sí kankan àgùntàn ewúrẹ́ ajá ẹdìyẹ lẹ máa rí kò sí iṣẹ́ kò sí kankan gbogbo erí gèrègèrè méjì ní bàbá Òṣòkòmọlẹ̀ Fáyòsé tẹ́ ẹ ṣe gọ́vnà kí lẹ bíùdì àwa wí tẹ́ ẹ lọ bíùdì overhead bridge ebi bá ti ń pa wọn kọ́ lọ́kàn yín mọ́ àwa wí tọ́ ṣe Issac sọ pé ẹ̀ ń bíùdì Nàìjíríà jẹ́jẹ́lì kóró gbá lẹ́nu ẹ̀ wọ́n pè wọ́n lọ́mọ kan wọ́n hùwà ọmọ ẹran wọ́n pè wọ́n lọ́mọ kan wọ́n hùwà ọmọ ẹran wọ́n pè wọ́n lọ́mọ ẹṣin wọ́n hùwà ọmọ ajá wọ́n pè wọ́n lọ́mọ ẹṣin wọ́n hùwà ọmọ eku. ẹ̀yin tèmi ẹ jẹ́ kí fídíò yìí mọ níwọ̀n bàbá ẹ̀ kékeré mi tí ìwà fún ẹ o preview lásán ló ṣì rí yìí o mi ò dẹ̀ expect kó dá mi lóhùn rárá mi ò expect kó dá mi lóhùn ṣùgbọ́n tó bá fẹ́ jẹ gba gangan dá mi lóhùn mi ì ṣe Bukky Jesse o wàá kọ lẹ́tà lọ́ọ̀yà ẹ̀ àṣìṣe mi àfẹ́ pín ilé ń ṣe ẹ́ má ẹ̀fà láyé ẹ̀ Issac Issac Fayose láyé ẹ̀ ni mo sọ ìjókíjó tẹnu bá yún ẹ tó rí kọ́ńtẹ́ǹtì tó bá tún yí owó ẹ̀ sọ́dọ̀ Ìgbòho àbí Yorùbá Nation ìjọ ẹ̀ gọ́gọ́ la máa wá fún ẹ ẹ̀mí àfẹ́ pín kí ló ń ṣe ẹ́ ẹ̀yin tèmi ẹ bá mi fọ́ọ̀mù àti ìròyìn lóhùn náà ẹ dá lóhùn ẹ fi kọ́mẹ̀ntì gbáǹdì fún ẹ jẹ́ kó mọ bó ṣe ń lọ gangan brother ẹ sọ wípé a ní láti protect ilẹ̀ Yorùbá ìwọ ń sọ fáwa wípé ìwọ àtàwọn bòròró tó wá pa àwọn kábíyèsí ìgbà tán ẹ jọ ẹ̀yin bòròró ẹ bá mi júwe ilé Fáyòsé fún wọn anybody ẹ bá rí ẹ kó wọn wọgbọ ẹ má pa wọn ṣá ẹ kọ fún wọn máàkì ní rádaràda wọ́n pa ọba wọ́n pọmọ wọ́n pakùnrin wọ́n lé wọn kúrò lórí oko ìwọ pariwo lẹ́nu ìyá Nàìjíríà ni kó ṣì dànù kó ṣì lọ ẹ̀yin tèmi how market jàre ṣé ẹ wá pa ẹ má gbàgbé o mo dúpẹ́ lọ́wọ́ yín ó yẹ ẹ bá mi subscribe o ẹ bá mi pe friends and loved ones ẹ bá mi subscribe sórí YouTube channel ẹ bá mi gbé trabayé àwọn ọmọ àlè kán lè mọ̀ pé mo ní yín drop comment ẹ sábẹ́ fídíò yìí ó bá ti wá dọ́wọ́ ẹ bá mi share kó wọnú ayé bá mi share dọ́dọ̀ Issac Fayose fúnra lára ẹ̀ kó fetí gbọ́ ọmọ àtiro.